wàhálà ọ̀tún ní Kwara. Àwọn afẹ̀míṣòfò wọ́n ti tún fi ẹ̀mí èèyàn méjì ṣòfò. Kọ́lọ́run kó máa ṣàánú wa ni. Ní báyìí ni àwọn gbébọn jà àwọn báńdíìtì wọ́n ti tún fi ẹ̀mí èèyàn ṣòfò nílùú Òrèké níjọba ìbílẹ̀ Ìfẹ́lódùn nípínlẹ̀ Kwara báyìí o. Gẹ́gẹ́ bí wọ́n ṣe ní àwọn agbébọn ọ̀hún wọ́n yìnbọn pa àwọn géńdékùnrin méjì kan lásìkò tí wọ́n lọ ra nǹkan nílùú baba ńlá. Ìròyìn tó tẹ àtótó ayé lọ́wọ́ ni pé lọ́jọ́ ajé Monday ọjọ́ 15 oṣù kejìlá ọdún 2025 tá a wà yìí ní àwọn agbébọn àwọn afẹ̀míṣòfò àwọn báńdíìtì ni wọ́n tún ṣe bẹ́ẹ̀ tí wọ́n ṣekú pa àwọn géńdékùnrin méjì kan tí wọ́n sì wà nínú àgbàrá ẹ̀jẹ̀ gẹ́gẹ́ bí a ṣe ń wò ó nínú fọ́nrán fídíò kan léyìí tí wọ́n fi ránṣẹ́. Ohun tí a gbọ́ ni pé àwọn ọkùnrin méjì ọ̀hún ni wọ́n ń lọ ra nǹkan bíi oúnjẹ nílùú baba ńlá tó jẹ́ pé lópòpónà baba ńlá sí Òrèké náà ni àwọn agbébọn ọ̀hún ni wọ́n ti dá wọn lọ́nà tí wọ́n ń ṣe bẹ́ẹ̀ tí wọ́n yìnbọn pa wọ́n ní ìfọnáfọnsu. Àwọn tọ́rọ̀ náà sojú tí wá sọ pé àwọn ìlú tí wá sọ pé àwọn rọ ìjọba o kí wọ́n ṣe bẹ́ẹ̀ kí wọ́n bá wá ètò ààbò tó péye ní ẹkùn gúúsù Kwara o, pàápàá jùlọ ní ìjọba ìbílẹ̀ Ìfẹ́lódùn bóyá jẹ́ pé àwọn afẹ̀míṣòfò yìí bí wọ́n ṣe ń pa kúkúrú bẹ́ẹ̀ ni wọ́n ń pa gígùn. Bẹ́ẹ̀ ni àwọn ìwúyẹ́ kan tó ní kámọ́dé arúkọ àwọn ni wọ́n sọ pé bóyá káwọn fẹ́ kan gbé òkú àwọn méjèèjì káwọn gbé lọ sí ilé ìjọba tó wà nílùú Ìlọrin nítorí pé kíjọba kí wọ́n lè mọ̀ lọ́rọ̀ o, nítorí pé bá a bá wí tá a bá fọ̀ ìjọba lè sọ pé irọ́ ni wọn ò ṣekú pa ẹnìkankan. Bóyá kí wọ́n fẹ́ kan kó òkú méjèèjì wọn lọ gbé sí ilé ìjọba wọn mọ̀ wùlẹ̀ sin òkú náà wọn gbé lọ sí ilé ìjọba bóyá ìjọba Kwara yóò tètè wá wọ̀rọ̀ kọ̀ fi ṣàdá lórí bí àwọn agbébọn àwọn afẹ̀míṣòfò bí wọ́n ṣe ń jí àwọn aráàlú gbé tí wọ́n sì ń fi ẹ̀mí wọn ṣòfò níjọba ìbílẹ̀ Ìfẹ́lódùn nípínlẹ̀ Kwara o. Èyí ni ariwo ní báyìí nínú ẹkùn òsè àti ìpayín keke. Òun ni àwọn aráàlú Òrèké wà báyìí o tó ń jẹ́ pé wọ́n ń ṣọ̀fọ̀ gidigidi. Ìjọba Kwara gbà wá o, gómìnà Abdulrahman ẹ gbà wá o, ẹ̀yin ẹ̀ṣọ́ aláàbò ẹ gbà wá o. Ó ti di ọjọ́ 19 19 days tí kábíyèsí orí adé ìlú wa tó ti wà lákàtà àwọn ajínigbé o. Àríran lọ́rùn látọ̀dọ̀ ìjọba o, àwọn ẹ̀ṣọ́ aláàbò ẹ ràn wá lọ́wọ́ o. Èyí ni ariwo táwọn mọ̀lẹ́bí ọba ìlú Báyágan táwọn agbébọn jí gbé níjọba ìbílẹ̀ Ìfẹ́lódùn. Èyí ni ariwo tí wọ́n ń pa o, tí wọ́n sì ní àwọn fẹ́ kí ìjọba kó ran àwọn lọ́wọ́. Àwọn aráàlú àti mọ̀lẹ́bí ọba ìlú Báyágan níjọba ìbílẹ̀ Ìfẹ́lódùn nípínlẹ̀ Kwara táwọn agbébọn jí gbé ni wọ́n tún ké gbàjarè síjọba o. Wọ́n ní orí adé ló ti lo ọjọ́ 19 19 days ní kábíyèsí ló ti lò lákàtà àwọn báńdíìtì àwọn agbébọn báyìí o. Àwọn ò lè sùn àwọn ò lè wo torí pé àwọn ọmọ ipò tí ọba aláyé wà báyìí o. Láti 19 days ní kábíyèsí ló ti wà lákàtà àwọn agbébọn. Ìjọba ẹ gbà wá o, ẹ̀yin ẹ̀ṣọ́ aláàbò ẹ bá wa ṣe nǹkan kan, àwa nìkan là ń dààmú kiri o. Ìjọba ẹ ṣàánú wa o, ìjọba ẹ gbà wá o. Òun ni ariwo táwọn mọ̀lẹ́bí ọba Sàlámì tí wọ́n jí gbé ọba ìlú Báyágan. Òyìn ni ariwo tí wọ́n ń pa báyìí. Lánàá òde yìí ni òwúyẹ́ kan ló sọ fún àtótó arére yìí pé ọba ìlú Báyágan lẹ́yìn tí wọ́n ti jí gbé láti bí jọ́mọ́kàndínlógún báyìí ni wọ́n ti ní ó sì wà lákàtà àwọn agbébọn o. Wọ́n ní lẹ́yìn tí wọ́n ní káwọn lọ wá mílíọ̀nù 10 million káwọn lọ wá láti ìgbà náà lọ́hùn-ún làwọn ti ń sarajọ, àwọn ń gbálé àwọn ń gbòde bẹ́ẹ̀ làwọn ń tọrọ owó káàkiri títí tí mílíọ̀nù 10 tó fi pé wọ́n ní
nígbà táwọn pe rí mílíọ̀nù mẹ́wàá tó pé tán nígbà tí wọ́n pe àwọn wọ́n ní káwọn máa gbé owó náà bọ̀ káwọn wá gba orí adé wọ́n ní bí ìlú mẹ́ta ni wọ́n dààmú àwọn lọ lọ́jọ́ ẹtì Friday yìí o tí wọ́n sì ní táwọn bá ti gbowó kalẹ̀ tán àwọn fi orí adé kábíyèsí àwọn fi kalẹ̀ wọ́n ní ọjọ́ ẹtì Friday yìí bẹ́ẹ̀ wọ́n ti ní káwọn wá sí Òmùaran ní káwọn tún lọ ìlú kan káwọn tún lọ ìlú kan níbi tí àwọn gbòó sí táwọn fi ti rí kábíyèsí wọ́n ní lẹ́yìn gbogbo wàhálà yìí àti ìdààmú ní àwọn gbé 10 mílíọ̀nù mẹ́wàá náírà àwọn gbé fáwọn báńdéètè wọ́n gba mílíọ̀nù mẹ́wàá tán ǹjẹ́ kí wọ́n yọ̀ǹda kábíyèsí ni wọ́n bá tún ní ọ̀gá àwọn ní mílíọ̀nù mẹ́wàá yìí ó kéré àbí káwọn tún wá mílíọ̀nù mẹ́ẹ̀ẹ́dógún sí wá 15 mílíọ̀nù náírà ni wọ́n tún ní káwọn lọ wá o lẹ́yìn táwọn ti bẹ̀bẹ̀ tí wọ́n ti gba mílíọ̀nù mẹ́wàá tí wọ́n ti ní àwọn gbà á àwọn ti fún wọn ní mílíọ̀nù mẹ́wàá báyìí o wọn fi orí adé sílẹ̀ o wọ́n tún ní káwọn lọ wá mílíọ̀nù mẹ́ẹ̀ẹ́dógún sí wá táwọn bá fẹ́ rí kábíyèsí láyé àti láàyè wọ́n ní báyìí o inú ìdààmú ipò rúrọ́ kan náà ni ìlú wà o eku òkè bí eku ẹyẹ òkè bí ẹyẹ ọmọ ènìyàn fọhùn bí ọmọ ènìyàn mọ́ ìjọba ẹgbà wá o gómìnà Abrahamu Abrasak ẹ bá wa dá sí o nítorí pé kìnìún ọ̀hún ó ti ju agbára wa lọ ká tó rí mílíọ̀nù mẹ́wàá gbàjọ gan agbára àgbàta bẹ́ẹ̀ ni àtúngbà kọ̀rọ̀ yàrá ní báyìí o à ń bèrè ìrànlọ́wọ́ ìjọba ẹ̀yin ẹ̀ṣọ́ aláàbò à ń bèrè ìrànlọ́wọ́ yín o èyí ni ariwo táwọn ènìyàn ìlú Báyágan àtàwọn orí adé tó wà bílẹ̀ ìfẹ́lódùn èyí ni ariwo tí wọ́n pa o ìjọba gbà wá o gómìnà Abrahamu Abrasak ẹ gbà wá o èyí ni ariwo táwọn ìlú Báyágan àtàwọn orí adé àti àrùn ìjìgbàlẹ̀kẹ̀ nílùú ìjọba ìbílẹ̀ ìfẹ́lódùn nípínlẹ̀ Kwara yìí ni ariwo tí wọ́n ń pa o wọ́n ní látìgbà táwọn ti pariwo yìí tí ọbaláyé tó ti lo ọjọ́ 19 days lákàtà àwọn agbébọn wọ́n ní ìjọba ò bá wọn dá sí o ọlọ́pàá kankan àwọn ẹ̀ṣọ́ aláàbò wọn ò bá wọn dá sí ẹ ṣàánú wa o èyí ni ariwo tí àwọn èèyàn ìlú Báyágan àti àwọn orí adé ìjọba ìbílẹ̀ ìfẹ́lódùn èyí ni ariwo tí wọ́n ń pa kọ́nà ọba mi kó ṣàánú wa ni.